Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Olùgbọ́ mi alápọ̀nlé lọ́kùnrin àti lóbìnrin nínú ẹ̀sìn Islam, gẹ́gẹ́ bá a ti sọ síwájú nípa fọ́nrán àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe wípé èyí téèyàn kọ́kọ́ máa ń dì mẹ́rù èèyàn òun náà ní ìpayà Ọlọ́run Ọba àti mímọ́ fún ojú, kéèyàn máa fi wá ojú rere Ọlọ́run Ọba. Bí èèyàn bá ti ní nǹkan méjèèjì yẹn, òun náà làníyàn yóò ṣe lálàáfíà. Báníyàn yẹn bá ti lálàáfíà, iṣẹ́ téèyàn bá ṣe lórí ẹ̀, téèyàn bá ti mọ bó ti yẹ kó ṣe, iṣẹ́ yẹn náà ó lálàáfíà. Èyí tí ó máa ṣe kejì òun náà ni wípé ẹ jẹ́ á palẹ̀mọ́ àwọn ará ilé náà o, ẹ jẹ́ á ṣètọ́jú wọn lẹ̀ o. Gbogbo ohun tá a máa ń ṣe fún wọn, bágbára wa bá ṣe mọ, ẹ jẹ́ á ṣe é lẹ̀ fún wọn. Kó jẹ́ péjọ ọdún ó dùn fún wọn, wọn ò ní fíìlì pé a sí ńbẹ̀ jù, wọn ò ní ìmọ̀lára jù. Ẹ dákun torí tọlọ́run, ẹ̀gbọ́n sábúrò, bàbá sọ́mọ, bàbá síyá, ìyá sọ́kọ, gbogbo ẹ̀ pátápátá, ìyàwó sọ́kọ, ọkọ síyàwó, ẹ dákun gbogbo bá a ti máa ń ṣètò lẹ̀, á pẹran ni, ẹ raṣọ ọdún fáwọn ọmọ ni, ẹ tọ́jú àwọn ọmọ ni, gbogbo ẹ̀ náà ni kẹ́ ẹ tọ́jú. Àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ́run dákun kó jọ kó máa ṣe ń rọrùn. Má torí pé ò ń lọ hajj kó wá fìyà jẹ àwọn ọmọ o, ó wá dijọ́ ọdún káwọn ọmọ yìí ó wá máa rìn káàkiri. Àwọn kan ní bàbá yín dà, àwọn ti lọ hajj ni, wọn ò tíì jẹun, wọ́n á lé wọn mú káàkiri. Rárá, má ṣe bẹ́ẹ̀, eléyìí lòdì sófin Ọlọ́run Ọba. Tọ́jú àwọn náà, kínú tiwọn náà ó dùn lọ́jọ́ ọdún. Ìwọ ń lọ ṣiṣẹ́ hajj, àwọn náà fẹ́ ṣe iléyá, jẹ́ káwọn náà ó ṣe iléyá rọrùn. Gbogbo àwọn tó súnmọ́ wa tó jẹ́ pé tán bá ti rí wa, inú wọn ó máa dùn, ẹ jẹ́ kí inú wọn náà ó dùn lọ́jọ́ ọdún. Àbí Ọlọ́run Ọba àlekè ọlá kọ́lọ́run dákun kó jọ kó máa ṣe ń rọrùn fún wa. Ẹlẹ́ẹ̀kejì, èyí tí ó tún máa tẹ̀lé òun náà ni pé gbogbo ohun tí a máa ń kó travel, tá a máa ń kó rìnrìn àjò, àwọn nǹkan ètò tá a máa ń ṣe tó jẹ́ pé gbogbo nǹkan pátápátá ẹ mójútó o, kẹ́ ẹ sì mówó dání, owó tẹ́ ẹ máa fi jẹun. Ò ń lọ hajj, má dàníyàn pé ò ń lọ rajà fún yàn, ò ń lọ ra jàlábíà fún yàn, má fi yẹn dára rẹ láàmú. Ó lọ ra fìlà fún yàn, ó lọ ra ìjáàbù fún yàn. Ìgbà tó bá lọ kí àsùnbá, àbó lọ kí zuhr, àbó lọ kí àsírì, àbí magrib, àbí ìṣáì, tá ló ń ra nǹkan fún bọ̀. Má nígbàgbọ́ pé, má láníyàn àbí o ní lọ́kàn ara rẹ pé tí n bá ti wá lọ, ibi tán ti máa ń tajà bọ́ńdù mo fẹ́ lọ máa rà. Rárá, ò ń lọ ṣẹ̀sìn ni, ò ń lọ sin Ọlọ́run Ọba ni, o ò lọ ṣe shopping, o ò lọ rajà, o ò lọ tajà. N tó ń lọ ṣe ni pé ìwọ ń lọ ṣètò bí ayé rẹ àtàlìkìyámọ̀ rẹ ó ṣe rí. Bó ṣe tọrọ àdúrà tó ṣoríire láyé tó sì ṣoríire lálìkìyámọ̀, òun ni wọ́n ń lọ tọrọ. Yọ kúrò lọ́kàn ara rẹ pé báwo ni a fẹ́ satisfy àwọn èèyàn, báwo ni mo ṣe wá fẹ́ tọ́jú àwọn èèyàn, báwo ni mo ṣe wá fẹ́ ra nǹkan fún yàn, àbáyá mélòó mo fẹ́ rà fún táwájá, ìjáàbù mélòó mo fẹ́ rà fún tàmẹ̀dò, jàlábíà mélòó mo fẹ́ rà fún. Rárá, gbogbo eléyìí pátápátá ilẹ̀ Yorùbá lásán ni, kò dọ́dọ̀ àwọn tó lajú tán mọ̀ pàtàkì hajj tó ń lọ ṣe. Ní lọ́kàn pé o fẹ́ lọ ṣiṣẹ́ Ọlọ́run Ọba, kó o sì mójútó àlàáfíà ara rẹ, kó jẹun tó dáa, kó mu omi tó dáa, kó mu àwọn èso tó dáa, kó jèso tó dáa, kó lè bá lálàáfíà dáadáa. Torí pé iṣẹ́ hajj, iṣẹ́ àlàáfíà ni o. Ọlọ́run Ọba ò ní fàlàáfíà jẹ yín yà, ẹ sì ní sọ dúkìá yín nù. Ọlá àjọkàn ṣoṣo Ọlọ́run Ọba.